àbájọ wa ẹ̀tàn náà fi gbàṣẹ̀ṣe lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brain wash wa torí tó bá dìgbà tán fẹ́ mú wa náà ṣe gbàṣẹ̀ṣe lọ́wọ́ wa Yorùbá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rógun èṣù torí ogun ń bọ̀ ẹ tètè ta múra o ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá ṣebí ìjọ lárọ̀bá nígbà ní ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yé pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kan lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣebí yẹn gangan náà pè níjọba ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró dédé kí tẹ́nàtì má padà lé onílé Yorùbá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rógun èṣù torí ogun ń bọ̀ ẹ tètè ta múra o ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho ṣá nìkan ìjà gbogbo Yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú pójò ń rọ̀ òun kan máa mọ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ já gbómi lákàánú ìgbọràn sàn jẹbọ rírú ẹ jẹ́ kójú àlà tó rẹ ó dúdú kò sẹ́nibọ̀dì tó lè rínú Yorùbá ló ń dalẹ̀ jù ẹ má fi bínú. ẹrù yìí tó ra ẹ̀yin Yorùbá gbogbo Yorùbá ẹrù yìí tó ra ẹni fẹ́ yọ yín nínú òkun lẹ́ ń gbógun tì ẹrù yìí tó ra olótìtọ́ ṣe máa jẹ ọ̀tá yín ẹrù yìí tó ra ẹ̀yin lẹ dalẹ̀ Abíọ́lá Awólọ́wọ̀ ẹrù yìí tó ra ẹ̀yin lẹ dalẹ̀ Túndé Ìdí Àgàn